ìfẹ́ yín á dalẹ̀ o, èṣù bí ènìyàn, ènìyàn bí èṣù kò ní dá àárín yín rú. Làdúrà táwọn èèyàn ń gbà fún Priscillah Òjó àti ọkọ rẹ̀ Juma Jux tó jẹ́ olórin ọmọ orílẹ̀-èdè Tanzania látàrí fọ́nrán tó ṣàpèjúwe pé wọ́n ti ń gbáradì fún ìgbéyàwó wọn tó máa wáyé ní ọjọ́ 17 oṣù yìí ọdún 2025. Juma Jux ọkọ ìyàwó ti sọ pé inú òun dùn fún ìgbéyàwó náà àti pé òun ti ń pòǹgbẹ láti wọ agbádá àti láti ní ìrírí bí ètò ìgbéyàwó ṣe máa ń lọ nílẹ̀ Yorùbá, tí ó sọ pé òun ṣetán láti kó àwọn ọ̀rẹ́ òun wá láti orílẹ̀-èdè Tanzania wá sí orílẹ̀-èdè Nàìjíríà. Ó wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ pé òun fẹ́ràn ẹ̀bà, jollof rice àti turkey ní oúnjẹ Nàìjíríà tóun fẹ́ràn jù. Àkọlé ìgbéyàwó wọn ni wọ́n pè ní ìlà oòrùn pàdé ìwọ̀ oòrùn.